wọ́n ní gbogbo wa ká jókòó padà ọlọ́run wọlá gbólóhùn tá a wí yìí èyí tí à ń ṣe lénìí a ti sílé bá a ti sílé tán náà la bọ́ síbí láti wá so yìgì ọkọ àti ìyàwó láti wá so wọ́n pọ̀ kọ́lọ́hún ó dákun àbámọ̀ bú ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àmín ọlọ́run wọlá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó tẹbí lénìí ẹ̀ṣẹ̀ àwọn àfáà àtẹ̀ṣẹ̀ ẹni tí yìí sàfáà tó yìí sí gbé lọ́dọ̀ ọlọ́run náà ẹni rẹ̀ ni tí ò ló ń kà àfáà wa Sheikh Abdulrahman àti ìyá wa alájà wa Ajara ọlọ́run wo àárín àwọn méjèèjì ọlọ́run jẹ́ wọn bára wọn kalẹ̀ àmín ó sì bá wa fi àlùbáríkà sí àmín ẹ̀sà àmì jàmá àmín ẹ̀sà àmì jàmá àmín ẹ̀sà àmì jàmá àmín ọlọ́run wọlá bá ti tọrọ fún wa yìí gbogbo àwọn àgbààgbà tí wọ́n wà níbí bàbá wa Síngini bàbá wa Síngini bàbá wa Khalifa Akéwùsọlá bàbá wa Al-Khalili bàbá wa Al-Amin tó bàbá wa Lámúnigun bàbá wa Ìmáàmù Ẹ̀gbá àwọn náà bẹ́ńbí torí bàbá tí mo fà sírò àgbà fún gbogbo òwú Ìmáàmù Ẹ̀gbá lárí òun bàbá wa Láwẹ̀ gbogbo ẹ̀yin àfáà wa àpọ́nlé ànábì láti Ìbàdàn ọlọ́run wọlá ìdẹ́sẹ̀ kálukú yín wọ bí yìí bàbá wa Hasbunallahu Gbódòfù ọlọ́run wọlá ìdẹ́sẹ̀ kálukú wọ bí aládàríbì káwọ́mìn. aládàríbì káwọ́mìn asilahu dina amirahu. ọlọ́run wọlé àwọn tá à ń dákọ̀ yìí. wà á fúnná kọ́sọ́rọ̀ jòdì kọ́líbà kàdá ṣáánà. ìjókòó wa ọlọ́run bá fa àlùbáríkà sí. fàwọ́lùhùn tájù labibu mu'assisun. bàbá tó bí ọkọ ìyàwó ọlọ́run kó kẹ́ wọn. lùzùmùrátìnà. ìyá tó bí ọkọ ìyàwó ọlọ́run kó kẹ́ wọn. àtìyálẹ̀ asùlùlì àwọn tìyàwó náà ọlọ́run kó kẹ́ àwọn náà. wàsánì ìhìmú. gbogbo ẹni tó náà ń fẹ́ ru ilé ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún. kamaluna. bàbá wa kàwú wa nílẹ̀ gbóná. mujaddidu. bàbá wa Al-Osima. mujaddidu. afanla zonu rẹ́yìn ni ẹ wá gbádá yín ọkọ ìyàwó ló dé yìí. hakomi fukina. ọkọ ìyàwó rè é. mujaddidu kọ́ni darose hakomi fukina. kàwú. wàṣẹ́yìkì sọ̀fìn tùwọ́ọ̀yì. خير خليفة هو سر للأجداد إن به سرنا أبونا صلاح الدين جئنا بمثلهم بكل لغات غزل آج موسى زارعي gbogbo àwọn tá mẹ́bí farabalẹ̀ àfa gbogbo ẹni tí mẹ́bí kó dìde fún bàbá wa ìmáàmù àgbà pèsè ẹ máa pèsè máa wí bẹ́ẹ̀ ọlọ́run ó sọ ọmọ tiẹ̀ náà láàfáà bọ́ ọba ń wí bẹ́ẹ̀ ọlọ́run ó sọ ọmọ tiẹ̀ náà láàfáà bọ́ ọba ń wí bẹ́ẹ̀ ẹ̀rí ládàbí ọkọ ìyàwó wa pàgàdà pé aga àwọn bàbá ló tó jòkó lé àtọkọ àtìyàwó wa jòkó lórí irí tí gbogbo wa jòkó bàbá wa ìmáàmù àgbà ni wọ́n wọlé yìí. Adamallahu hayatahu. ẹ máa pé ṣéwù. alájà àlùbáríkà ẹ máa wí. ṣéwù. ọlọ́run o bàbá ní kí gbogbo wa ó jòkó. ṣéwù. bàbá ní kí gbogbo wa ká jòkó. bàbá ní kí gbogbo wa ó jòkó. bàbá délẹ̀ yìí dáadáa. bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin wọ́n délẹ̀ yìí dáadáa ọlọ́run wọlé àwọn tá à ń kà lọ́wọ́ tí bàbá wọlé yìí bó ló wí. Abuna Salahuddini ojú àgbo yìí. bíbí sùlẹ̀ likuli logati fa'imu yujibuli kauna kazala Haji Musa. bàbá wa àfa ńlá nù ní àfi wọn kì í àfi àyè wọn lọ́dọ̀ yín àfi wọn kì í bàbá. Haji Musa
رئيس المعلمين إن له من ربه المتليعون جسور جرير الصدر مفتي أقوكاجي. bàbá wa Khidir Salahuddin Akpokagi a fi àyè wọn lọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà a fi wọn kí bàbá pé wọ́n káàbọ̀ sáàyè yìí. mufti Akpokagi fatawa utekimi sa'ilina kama kulina wa ahamadu ọkọ ìyàwó ní kí bàbá wọn. khairun nasi. ẹ ṣe sùúrù wọn kí bàbá ni. kulika wasimata. khalifatuna sọfilifu adabihi zinna. bàbá wa alifẹ lẹ́ẹ̀kejì lọ́dọ̀ bàbá wa alájà àgbà ṣe sùúrù àfi wọn kí bàbá nso. yẹliwu abidaka sulitọnu asirina adulu famili kurani n'alale ola sa'ana. gbogbo àwọn tí wọ́n ń dárúkọ yìí wàṣẹ́yìnkùnkà alifin ní ṣe sùúrù gbogbo àwọn tó ń dákọ̀ yìí bàbá wa gbọ́dọ̀ fún ní ká fi wọ́n kì í. wàṣẹ́yìnkùnkà alifin ní ahamadu sirri inahu. èmi ni kì í ṣàdúrà bẹ̀rẹ̀ tán ní sèké lọ́jọ́ kó farabalẹ̀ wọ́n ní ṣàdúrà bẹ̀rẹ̀ tí wọ́n ní ṣe ni bàbá dé káwá kí bàbá bá àti wọn kí wọ́n lọrin. Insha Allah. bàbá wa sígi ni wọ́n ní ká fi àwọn tá à ń dákọ̀ yìí ká fi wọ́n kí bàbá. ṣebíu àbí. Zaka sulitano asina adulun fa bil Qur'ani nala la sha'na wa shaykun ka alifin ahmadu sirri innahu ba'iyu dhukai misluhu shazza fil ma'ana agbaye aminullahi murshidu qaumina. Bàbá wa kọ́ musuli adabiya àfi wọ́n kì í. Agbaye bàbá wo ni wá sí àgbáyé nso torí àsìkò. Aminullahi murshidu qaumina fasihun adibunna lafi asiri yumuna mudiru orílẹ̀ bàbá wo ni yẹgi ṣe sùúrù bàbá wo ni yẹgi tí bàbá ìmáàmù ń bọ̀ wá bẹ̀ ní ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ lẹ́yìn eléyìí ní Ìlọrin a tún fi wọ́n kí bàbá. mudiru orílẹ̀ Musitafa Adaoni Yagi. ìṣe léyìí káwọn yẹn fi kí bàbá tán ni o kọ́ lè bọ́ síbi ètò tó kàn. aláwọ̀ fọdílà nfàlà kápúnà. àbá àwọn gbàgbà àwọn aboyin náà ń kí bàbá. mudiru orílẹ̀ àbíkólódé. mudiru orílẹ̀ Musitafa Adaoni Yagi. tàdúmù aláwọ̀ fọdílà nfàlà kápúnà. ṣe sùúrù bàbá wa Mufasiru gbogbo òwú náà fẹ́ wá kéyìn o àfa wa àgbà àṣẹ An-Nasiri ẹ jẹ́ wọn kọjá kí wọ́n kí bàbá ẹ jẹ́ wọn kí bàbá Mufasiru gbogbo òwú nso. mudiru orílẹ̀. ó ti kó mbẹ́ nso. wa jamiu zu sauti li jamili olùkadé. àfihàn wa ṣe wàhálì olùkadé. wa jamiu àfihàn kí bàbá. zu sauti li jamili olùkadé. habawu ilawo la arisha izan wala adina. wa atiba uhum tura fawallahi asibahu. ó tó báyìí. Kọ́kùnlá. àwọn tí wọ́n bá tún máa sọ̀rọ̀ wọ́n máa tún fi opportunity yẹn náà kí bàbá. gbogbo àdúrà náà ta ṣe lọ́wọ́ bá wa gbà o. subahana rabbika rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin. walhamdulillahi. rabbi rabba rabbi. gbogbo akani amina. baba gbogbo àwọn tá a bá ti kí bàbá wa gbà bàbá ìmáàmù àgbà láti ìlú Ìlọrin ká kí wọn láàrin àbọ̀ṣẹ́.